wàláhi wa rabbil kaaba ntọ́ sọ ọ̀pọ̀lọpọ̀ kèfèrí di kèfèrí ẹ̀kọ́ ẹ̀ lọ́mú kínní kan lọ́wọ́ mo ti sọ tipẹ́tipẹ́ lọ́mú lọ́wọ́ gbogbo ẹni bá ṣe ìsìlámù tó bá lọ́wọ́ òsè má kéé di mùsùlùmí tẹ́lẹ̀ o. èèyàn jẹ́ di mùsùlùmí original mùsùlùmí kókó mẹ́ mẹ́tàlíkì amọ̀lọ́wọ́ èdè o. original mùsùlùmí èkó ńjọ́ tí wọ́n lọ bí tí Abu Sufyan lọ bá ọba Rustum tí ń sọ fún pé kíní kan ìyẹn bí léèrè pé àwọn èèyàn yín tó ní kíní yẹn wọ́n fẹ́ bí ọ́n béèrè inú béèrè tó bí ni pé sáré nìkan tó wọnú ẹ̀sìn yẹn tó wá jáde padà nú ẹ̀sìn yẹn torí pé ẹ̀sìn yẹn ò da ó ní yàrá bá ti wọ̀ bẹ́ẹ̀ wọn padà mọ́ o ó ní ó lẹ́sìn àwọn anábì Ọlọ́run bíi ti máa rí nu ó ní torí pé ìmánì àti ìmálẹ̀ Ọlọ́run tó bá ti xaalatọ̀ òrùkù èèyàn kì í jáde mọ́ tó bá ti wọnú kásánrí èèyàn kì í ṣe kíni kì í jáde mọ́ gbogbo ẹni ẹ bá rí tó pé tó bá di kèfèrí kéèdì mùsùlùmí tẹ́lẹ̀ yín lẹ́ ń pè mùsùlùmí o kéèdì mùsùlùmí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ afa gé èsè mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ afa gẹ́gẹ́ èsè mùsùlùmí tẹ̀ bá mọ́ sáfà tí ń lọ ṣe babaláwo táwọn ọ̀tẹ̀ babaláwo jọ ń ṣe síra wọn ṣé mùsùlùmí nù ebi ló bẹ́ẹ̀ rí fi àwọn náà ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá yín tán ọ̀dọ̀ àwọn ni wọ́n ń wá ọ̀dọ̀ wọn ni wọ́n ń lọ ìsìláàmù tẹ̀ ṣe tẹ̀yìn àti babaláwo jọ ń ṣiṣẹ́ papọ̀ ṣé ìsìláàmù náà nù ẹ̀ mọ̀ pé kèfèrí lòun náà ìtalọ́yàtọ̀ ọ̀kan náà nínú ìtalọ́yàtọ̀ ọ̀kan náà ní kíni nínú inú àti tèwọ́ lọ́wọ́ jù èyàn dégbò tó wẹ̀wù èyàn ń dẹ́ egbò rẹ̀ bàtà yóò sì wẹ̀wù tí ọmọ yẹn àbẹ́ ẹ̀kọ́ ni tẹ́ ẹ̀ nímọ̀ pé gbogbo àwọn afọ ní ológun adégbò ni wọ́n egbò ń bẹ lára wọn wọ́n á wí láwà níbò wọ́n wí láwà ní wọ́n fi bò wọ́n wọ agbádá bò wọ́n wà báyà ẹ̀yìn àtàwọn babaláwo ọ̀kan náà ní àwọn ní ń dìgbẹ́ fún yín àwọn ní ń bá yín sóògùn àwọn ní ń mú yín wọlé àwo mọ yín gbìlẹ̀ wọ́n ń sàṣèjẹ́ fún yín wọ́n ń ṣe gbogbo ẹ̀ ń gbà yín ṣe gbogbo ẹ̀ wá sí ẹni wọ́n ń lálà sí ẹ̀yin mùsùlùmí àwọn ọ̀gá yín gan ọmọọṣẹ́ wọn ni wọ́n. ọ̀gá sọ oúnjẹ òní mo gbọ́ oúnjẹ òní ó ní olóńkéwú ẹ má gbọ́ o olóńkéwú òun lọ́mọlékéwú òun kọ́ mọ́ńkéwú òun tún ṣe mọ́ mọ́sálásí òun tún kí tàràwí fáwọn èèyàn ọlọ́run àtàwọn ọ̀rẹ́ wọn táwọn jọ sí jẹ́làbí àwọn àtàwọn ọ̀rẹ́ wọn táwọn jọ sí jẹ́làbí àwọn wá fẹ́ sasẹ́ kan ọ wá nídìí káwọn bọ Ògún àwọn wá lọ bọ Ògún ìjọ ń lò ń wá rò pé Ògún yìí náà làwọn bàbá àwọn ń bọ ẹ̀yin náà gbọ́ ó ní bàbá àwọn náà Ògún náà wọ́n ń bọ tẹ́lẹ̀ ọ̀dàkọ̀ àfọ̀ ọ̀dàkọ̀ lé àwọn àfọ̀ àwọn àfọ̀ alágbájá làwọn jọ lọ bọ Ògún ó lóun wá wò pé kí àwọn wàhálà tó ń tanra òun wọ́n bá ń pè Ògún náà làwọn bàbá àwọn ń bọ ó bá ń pè kí ní ìwúlò ní kóun kúkú padà sí onínú tó jọ sọ òun dológun padà nù lọ́bi jáde gbogbo àwọn tẹ́ ń wò yẹn àwọn tó mi à bá tún àṣírí àwọn àfáà fún yẹn rọ ọba yẹn o mo sì sọ fẹ́yìn àfáà yẹn láti jọ ni mo ní ànídìí yẹn máa lọ ayọ̀ǹda yín kí wàhálà ayọ̀ǹda yín ànídìí yẹn máa lọ ayọ̀ǹda yín innama ya'muru masajidallahi man amana billahi afaka tawba lọ́wọ́. innama ya'muru masajidallahi man amana billahi. ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ bá ń pẹ́ fẹ́ jẹ́ babaláwo ẹ fẹ́ jólógun ẹ máa lọ bọ́ bá jẹ́ àbá àdínì ayọ̀ǹda rẹ̀ bọ́ jẹ́ sẹ́ríkì àdínì ayọ̀ǹda rẹ̀ bọ́ jẹ́ turakẹ́ àdínì bọ́ jẹ́ alásàlátù ayọ̀ǹda rẹ̀ torí pé irú yín ò gbọ́dọ̀ wá mọ́sálásí tẹ́lẹ̀ ọlọ́run láwọn tí wọ́n máa lo mọ́sálásí tí wọ́n máa kírun bẹ́ẹ̀ tí wọ́n jòyè ń bẹ́ẹ̀. إنما يعمر مساجد الله من آمن بالله. àwọn tó gbà pé Ọlọ́run lọ́lọ́run tí ìmánì wọn dúró pẹ̀lú Ọlọ́run. واليوم الآخر. tí wọ́n gbàjọ́ lè kí á mọ̀ gbọ́. وأقام الصلاة. tí wọ́n ń kírun déédéé. وآتى الزكاة. tí wọ́n yọ sàká dáadáa. ولم يخش إلا الله. tí wọ́n bẹ̀rù kankan àfọlọ́run nìkan. فعسى أولئك أن يكونوا من المهتدين. àwọn yìí ń lẹni tó mọ̀nà lọ́ba ń ka ayé àti ìjọba yẹn kan shahidina ala anfusihim bil kufr. àwọn jẹ́ àwọn fẹ́ kẹ́bẹ̀rẹ̀ làwọn náà lọ́wọ́ shahidina ala anfusihim bil kufr. ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر. Ọlọ́run ní kò yẹ kẹ́ wá mọ́sálásí ẹ̀yin ẹlẹ́bọ tẹ́yin náà mọ̀ pẹ́lẹ́ bọ ní ìwọ àfa tó ń dòńdè kí ló ń ṣe mọ́sálásí. lábẹ́ àbáyà rẹ̀ jàlábíà rẹ̀ ó ń dè lọ́wọ́ mẹ́. sọ àdìsí tó múndè wá àdìsí tó múndè wá sọ.
sọ àdìsí tí o pé ó ròndó mbẹ tó ẹ pé àdìsí ànábì àwọn sàbẹ làbá ń tẹ̀lé o ànábì làbá tẹ̀lé o mú ẹ̀rí wá fóńdé ìmáàmù mi ìtẹ́rí tó bá dúró lẹ́ni mímbà rí alìjẹnú ni o torí ó ń dè tó dè sí di àti fúnpá ẹlòmíì wé nǹkan mọ́ra wà ní ọlọ́ni gbogbo ẹ̀yin eléyìí kò yẹ kẹ́ ẹ wá máa ká máa farabalẹ̀ máa ká lè mọ́sílẹ̀ kì í náà kò tọ́fẹ́ lẹ́ bọ́ an ya'muru masajida Allahi kẹ́ máa wá masalasi shahidina ala anfusihim bil kufur tí wọ́n mọ̀ pé kèfèrí làwọn sẹ́ni tí ń lọ gbógun lọ kèfèrí kí lóun náà jẹ́ mọ́ ẹni táwọn kèfèrí ń gúnṣẹ́ fún kí lóun náà ẹni táwọn kèfèrí ń bá gbé ẹbọ lóru kí lóun náà kí lẹ̀ wá ń wá kí lẹ̀ ń wá má lọ ẹja dára wa mọ̀ ẹ̀yin lẹ pọ̀ láàrin wa lẹ́gbìn fi ń jẹ wá ọkùnrin kan ní Kútọ́nù ń bẹ̀ wọn jẹ́ ẹ̀rọ jókòó rẹ̀ mọ́ ó ní àdìsá ó sì wọn àbá àwọn lọ́wọ́ àmì nínú mọ́tò yẹn náà ní sẹ́ẹ̀dì kí ni ó sì ń láti Kútọ́nù tàdísá ń bínú àdìsá ní kí ló ń sẹ̀yìn àfa náà ẹ lọ sọ ara yín lẹ́yìn àfa àbá ẹ sì mọ ara yín náà àwọn alámọ̀ntà àṣẹ náà sí masalasi náà tó fi kún gbàtẹ́ dá masalasi náà lẹ́tẹ̀ wá bá èmi àdìsá ẹ wá bá èmi àdìsá mo sọ fún yín jọ́nà pé masalasi náà máa kún náà ni mo sì ṣe iṣẹ́ náà síbẹ̀ masalasi náà wá kún ẹ wá ń rí èmi àdìsá fi ẹ sọ ara yẹn yàrá àwọn àbá náà sì ṣe wọ̀ ẹ dàgùn ṣé ìmáàmù yẹ kókó máa lọ jọyìn àdìsá ọ̀dà àbí ọ̀dà kọ́mọ lọ sọmọ sẹ́lẹ̀ yẹn àdìsá ọ àdìsá bínú gánjọ́ ọ̀nà ni àmì àdìsá kọjá kọ́ jẹ́bẹ̀ ìmáàmù àbá èmi ìmáàmù kọjá kọ́ jẹ́bẹ̀ èmi tó yẹ pé mi náà lè wá bá níjọ́ náà lọ́hùn tí mọ́sálásí náà òkun mo ní yóò kún mo ṣe nǹkan síbẹ̀ mọ́sálásí náà ti wá kún èmi àdìsá lẹ́ wọ́n rí fi ẹ̀ sọ̀rọ̀ yẹn yàfa ọ̀kọ̀lọ̀kọ̀ mọ́sálásí ẹlẹ́dẹ̀ ń bẹ mọ́sálásí ẹlòmíì dẹ́ mọ́ ẹlẹ́dẹ̀ rọ̀ gbọ́dọ̀ ẹ fi já sẹ́ ogun tí bá ń jọ gèrègèrè kó dìde kó rí jìnnà o gbogbo ẹ̀kọ́ gbogbo àwọn eré yìí lọ fa àrífín gbogbo àwọn táwọn babaláwa bá wá wẹ̀ tí wọ́n mọ̀ wọ́n wẹ̀ wọ́n wò ṣe kí ni wọ́n mọ̀ wọ́n fà ìmọ̀ sin lọ́hùn mí tó wà lọ́lé kéwú tó gbé lárúbáwá ọba tó padà sí di kíní ogun tí wọ́n ń ṣe lé bàbá rẹ̀ lọ́ba fi gbé àfa lárugẹ fi gbé àfa ìjáfa fi gbé lárugẹ. shahidina ala anfusihim bil kufr. àwọn tó ń gbé kèfèrí àwọn náà wọ́n kèfèrí ni wọ́n gbé tí ń ṣe bọ́ kèfèrí pátápátá ni kò dàrú ẹ máa lọ àyọ̀ǹda yín ẹ̀yin lẹ fàrífín ẹ̀yin lẹ já wọn èèyàn owó ẹ̀kí wọn máa mọ̀ ẹ̀yin lẹ jẹ́ wọn ó pèrè àwọn mùsùlùmí kí wọ́n tó padà síbi kèfèrí padà wọ́n ṣe mùsùlùmí o wọ́n pèrè àwọn mùsùlùmí wọ́n tó wá padà sí ìdí kèfèrí padà ẹ̀yin lẹ fà. ulaika habitat a'maluhum. Ọlọ́run ni a ṣe kéde fún yín irun yín àwọ̀ yín sàkà yín kò sí kan tẹ́ balẹ̀ kí a máa ń bẹ̀ o. ẹ dúró lójú kan ẹ̀yin àfa ẹ dúró lójú kan ẹ̀yin mùsùlùmí babaláwo ẹ dúró lójú kan ẹ̀yin baba àdínì ìyá àdínì àǹtí àdínì ẹ̀gbọ́n àdínì ẹ dúró lójú kan torí gbogbo yín pátápátá àwa ń rí yín lára wa mùsùlùmí kan náà gbogbo wa àmọ́ kẹ́ ẹ máa ṣe báyìí ẹ dúró lójú kan mùnáfíkì lẹ́ ń jẹ́ ìyẹn sì dá mùnáfíkì mọ̀ ìyẹn dá wọn mọ̀ o ìyẹn dá wọn mọ̀ àmọ́ ẹ dúró lójú kan bẹ́ẹ̀ bá máa lọ ọ̀hún ayọ̀ǹda yín èmi sọ́kọ̀ ayọ̀ǹda yín bẹ́ẹ̀ bá wa dúró ẹ dúró ní ojú kan ibi tọ́lọ́wọ́ àtànẹ́bí fi yín sí táwa wà ẹ dúró ń bẹ̀. wa fin nari hum khalidun. káfọ́ lọ bọ́ọ̀gùn tọmọ bàbá ológun wa rí i pé kí làwọn ń ṣe ní Islam ọ̀hún gan ogun bàbá mi náà wọ́n padà sí wọ́n bẹ́ẹ̀ ta kí n padà sí ibi tí bàbá mi ní ṣe ní bá ń sọ ogun rẹ̀ padà ó dẹ̀ sọ ní kíni ó ní gbogbo ẹ̀yà fáwọn ọmọ yìí o bí ara yìí lèmi náà ń jó ní tájọ́ ń lò dé sún náà tájọ́ ń ṣe jálàbí ìgbà mo rí pé kó sí nǹkan kan bẹ́ẹ̀ náà mo fi padà sí nǹkan bàbá ńlá bàbá mi ìyẹn sì tàn yẹn mọ́ èmi dún bí ọ́dà ẹ̀yin náà ẹ̀ má tàwọn èèyàn mọ́ ẹ jáde ó tún pè wọ́n pé wọ́n bọ̀